Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí Ghetto Love apá kejì. Ghetto Love apá kejì òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. Ẹ̀yin tèmi ẹ máa bọ̀ wá kálọ̀ lórí ètò wa lénìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètò tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi ta ló ṣe fíìmù Ghetto Love yìí? Victoria Adeboye òun ni arábìnrin tí ó ṣe, àwọn kan tó ń pè ní Vicky Adeboye òun ni arábìnrin tí ó ṣe fíìmù yìí. Ẹ tara ṣẹ̀ṣẹ̀ láti máa lọ sí orí Victoria Adeboye TV láti lọ wò ó ní orí YouTube láti lọ wo fíìmù náà. Gbogbo ẹ̀yin tí ò tí wò, fún gbogbo àti àti wo fíìmù yìí, kí ni ẹ rò wípé yóò padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù náà àti wípé ta ni òṣèré tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? Ẹ tẹ orúkọ òṣèré yìí ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí ẹ tẹ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Eré lójú gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.